ẹ̀yin ará ẹ wá gbọ́ àìsàn ńlá tí ó ṣe àǹtí Àjàrà onítìátà. Èyí ni àìsàn ńlá tó ń ṣe Àjàrà onítìátà, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ti di wàhálà rẹpẹtẹ láàrin àwọn òṣèré àti àwọn blọ́gà o. Wàhálà rẹpẹtẹ nítorí àìsàn tó ń ṣe àǹtí Àjàrà onítìátà. Níṣe làwọn blọ́gà kọjú ìjà sí àwọn òṣèré tíátà tí wọ́n ń tọrọ owó. Wọ́n ní kí wọ́n lọ gba owó lọ́wọ́ Wàsíù Àyìndé tí wọ́n máa ń já béèlì ńláńlá fún, tàbí kí wọ́n lọ rè gba owó lọ́wọ́ Ṣẹ́gun Johnson tí wọ́n máa ń náwó yẹn tán lágbo ẹ̀, kí ọkùnrin yẹn tètè dìde ìrànlọ́wọ́ dípò àwọn aráàlú tí wọ́n ní kí wọ́n máa dá owó báyìí. Wọ́n ní àǹtí Àjàrà onítìátà lóyún, ṣùgbọ́n oyún náà ti dá àìsàn ńlá sí i ní ara báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n nílò owó gidigidi nítorí ẹ̀dọ̀ rẹ̀ tó ń ṣàìsàn báyìí. Lójijì náà ni ariwo ọ̀hún gba ìgboro kan. Wọ́n ní ara àǹtí Àjàrà onítìátà kò yá gidigidi. Bẹ́ẹ̀ làwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n ń ṣe ìṣúgbà rẹ̀ kiri lọ́tùn lósì. Wọ́n ní ọmọbìnrin yìí kò gbọdọ̀ kú, bẹ́ẹ̀ ni kinní kan báyìí kò gbọdọ̀ ṣe o. Lábẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń gbé kiri wípé oyún ni Àjàrà ní, ṣùgbọ́n oyún tó ní kinní yẹn ti kọlu ẹ̀dọ̀ ẹ̀, àti pé wàhálà ńlá rèé. Bẹ́ẹ̀ ni ewu ńlá tó tóbi yéye ni eléyìí yóò dá sílẹ̀ sí Àjàrà lára o. Bí wọ́n ti ṣe ń ké gbàjarè ẹ̀ síta nìyẹn o, làwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ bá bẹ̀rẹ̀ sí í sá kiri. Bí wọ́n ti ń ṣe ń pe alára náà ni wọ́n ń pe ajérò, wọ́n tún lọ ń pe ọwárọ̀gún àga. Ohun tí àwọn èèyàn kan ṣì ń sọ ni wípé báwo ni èèyàn ṣe lè lóyún tí ẹ̀dọ̀ èèyàn máa bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn. Èyí ni ìbéèrè táwọn èèyàn ń bira wọn léèrè ní kété tí wọ́n gbọ́ pé àǹtí Àjàrà ń ṣe àìsàn ńlá gidigidi o. Wọ́n ti sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ ni àǹtí Àjàrà lóyún, kí ni ohun tí í ṣe ìkọlù ẹ̀dọ̀ ẹ̀ nínú pé èèyàn lóyún? Èyí ni ohun tí wọ́n sọ pé yóò máa ṣẹlẹ̀ sí i. Wọ́n ní tí ènìyàn bá ní oyún tó kọlu ẹ̀dọ̀, irúfẹ́ àwọn nǹkan báyìí ló ṣeéṣe kó máa ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ o. Wọ́n sọ pé lóòótọ́ ni oyún lè ṣe àkóbá fún liver, ìyẹn ẹ̀dọ̀ arábìnrin ọ̀hún. Bẹ́ẹ̀ làwọn dókítà kò fi ọwọ́ kékeré mú irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ o. Nǹkan táwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ nípasẹ̀ àìsàn ọ̀hún ni wípé ó lè kó bá ara rẹ̀ kò kéré. Ìdààmú tí àìsàn báyìí sì lè kó bá àgọ́ ara àǹtí Àjàrà kò kéré o, látàrí wàhálà ńlá tí wọ́n ní ó máa ń fà fún aláboyún mìíràn, tí ó ṣe pàápàá jùlọ láàrin oṣù 4 sí oṣù 9 tí wọ́n bá fẹ́ fi wà nínú oyún ọ̀hún. Láfikún èyí ni àwọn àìsàn ẹ̀dọ̀ tó máa ń dààmú aláboyún: ojú pípọ́n, ara yíyún, ìtọ̀ pípọ́n àti ìgbọ̀nsẹ̀ funfun. Àti pé bó ṣe ń ṣàkóbá fún ìyá náà ni àìsàn náà máa ṣe àkóbá fún ọmọ inú rẹ̀ o. Èyí ni díẹ̀ nínú àwọn ohun tí àwọn aláboyún máa ń rí. Wọ́n ní yóò máa rẹ aláboyún ní gbogbo ìgbà ní ìfúnpá wọn yóò máa ga lọ́pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ tún ni ẹ̀jẹ̀ ó tún máa ya lára obìnrin tí ó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ra kù. Bákan náà ni ẹ̀dọ̀ irúfẹ́ aláboyún bẹ́ẹ̀ lè daṣẹ́ sílẹ̀ pátápátá. Ní ti ọmọ tó wà nínú rẹ̀, wọ́n ní ó lè fa kí wọ́n bí ọmọ ọ̀hún ní oṣù tí kò tíì pé. Bẹ́ẹ̀ lọmọ náà tún lè kéré jọjọ. Bákan náà àìsàn ẹ̀dọ̀ yìí lè já sí bíbí ọmọ náà lókú nígbà mìíràn. Láti lè gbógun ti àìsàn yìí fún àwọn aláboyún, làwọn dókítà ṣe máa ń dá wọn lẹ́kọ̀ọ́ láti máa fura sí àwọn àìsàn wọ̀nyí lágọ̀ọ́ ara wọn. Ọwọ́ àtẹsẹ̀ yíyún ní lemọ́lemọ́, ojú pípọ́n, inú rírun lókè ìdodo, ìtọ̀ pípọ́n, kí ó máa rẹ èèyàn ní gbogbo ìgbà àti àpọ̀jù ebi. Bẹ́ẹ̀ ni wọ́n fi kún un pé ìtọ́jú lásìkò máa ń dín àkóbá rẹ̀ kù lára ìyá àti ọmọ. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n máa ń gbádùn tán lẹ́yìn tí wọ́n bá bímọ. Fún ìdí èyí, wọ́n tún wá rọ àwọn olóyún àti àwọn tọ́rọ̀ kàn láti má fi irú àìsàn bẹ́ẹ̀ falẹ̀ rárá tí wọ́n bá ti ṣàkíyèsí ẹ̀ lágọ̀ọ́ ara wọn. Ẹ̀bẹ̀ là ń bẹ Wáídù kó má jẹ́ aṣàìsàn o, àtèyí tó gbóògùn àtèyí tí ò gbóògùn. Kọ́lọ́run má fi kàn wá, Kọ́lọ́run bá wa dáwọ́lé àǹtí Àjàrà lórí akéte àìsàn tó wà o. Eléyìí la ní ká sáré mú wá fún yín, bí jẹ́ pé ó ti ń di woro sí woro nígboro ayé tí wọ́n ní kí àwọn òṣèré tíátà
kí wọ́n lọ gba owó lọ́wọ́ àwọn tí wọ́n ń náwó fún, tí àwọn míì sì ti sọ di ìjọ̀gbọ̀n ní orí ẹ̀rọ ayélujára. Àwa ń lọ fún ti sáà yìí náà, ó tún dìgbà míì tá a bá FM. Owutu FM. Ètò tó gbójú owó. Ní gbogbo Nàìjíríà. Ní gbogbo Nàìjíríà. Owutu FM. Ètò tó gbójú owó. Owutu ni ẹ máa gbọ́. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu Owutu. Owutu. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.